Network is do òjòrò. Network ní ṣòjòrò. Network ni. Mi ǹdẹ̀ lè pè ní network. Bóyá wọ́n flag mi ni. Eléyìí tí ọ̀dẹ̀ yé mi. Bóyá wọ́n flag mi ni. Mi ò mọ̀. Mo ṣáà rí pé court. Bọ̀ ìyẹn sọ fún ní kẹ̀lẹ̀bẹ̀ pé kó gbé tọ̀ fún ẹ̀mí o. N ó wí tẹnu mi. Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ̀ ṣe dáadáa. Èmi ò ní ẹ má bú èmi náà o. Ẹ mú mi bú. Èmi ò ní voice note kankan o tó indict olóyè Sunday Igboho gẹ́gẹ́ bẹ́yìn èèyàn ṣe ń béèrè. I don't have any. Mi ní rárá. Mi ní at all. I just want to make the point clear. Oloye Sunday Igboho still remains my father forever. Bọ̀dá, àkàndá ọ̀rọ̀ Awikonko abẹ́fẹ́. Ẹ bá ní kankan tí ń bí yín nínú. Ẹ pe Oloye Sunday Igboho. Ẹ má fààyè fún alàgàtà. Oloye Sunday Igboho ò lè ránṣẹ́ kú sí yín. Ẹ tutù ẹnu. Tó bá ní kọ́lọ́pàá ó gbé yín, that may be on defamation level. Tó bá ṣe pé defame wọn. Ó ṣàkíní náà. Ó kàn mí náà. Mo wá bẹ̀ yín. Mo forúkọ Ọlọ́run bẹ̀ yín. Ẹ rí ọ̀pọ̀ àwọn tó ń wò wá, tó ń gbọ́ wa, amukun mẹ́kọ̀ọ́ pọ̀ nù wọn o. Let's be realistic. Amukun mẹ́kọ̀ọ́ ó pọ̀ nù àwọn tó ń gbọ́ wa tó dẹ̀ ń wò wá. Àwọn lọ gbọ́tẹnu eku rò fẹ́ yẹ, ọ̀gbọ́tẹnu ẹyẹ rò fẹ́ kú. Wọ́n já aṣojú fọmọ ẹyẹ, wọ́n gbàbọ̀dé eku. Àwa la wà ní fààyè yẹn lẹ̀. Ìfẹ́ tó wà láàrin ẹ̀yin àtolóyè Sunday Àdìsá ọmọ díẹ̀ mọ́. Ẹ má jẹ́ ó dàrú, ẹ ṣàtúnṣe. Ẹ gbọ́, ẹ rèé ṣàtúnṣe. Ọ̀pọ̀ èèyàn ní mọ̀, ọ̀pọ̀ àwọn ẹlẹ́yà, àwọn eléri ibú gbogbo wọn ní mọ̀ pé mi kàn fa àwọn ṣe yẹ̀yẹ́ ni. I have business. Bẹ́ẹ̀ náà lèyàn kan mẹ́sẹ̀jì mi. Ìgbà tẹ́ ẹ ní problem, òun contribute $200. Mo wá padà mẹ́sẹ̀jì ẹ̀ mo lẹ́ ṣe. That was on YouTube. Ó sá bẹ̀rẹ̀ ìpè, mo wá padà sọ mo lẹ́ ṣe. But Ọlọ́run pín ọgbọ́n dọ́gba. Bẹ́ẹ̀ náà kò pín agọ̀ dọ́gba. Agọ̀ ní gírèdì, ọgbọ́n náà ní gírèdì. Ó lè máa wá lòmí ìpò ti lé 50 kí làákàyè rẹ̀ ọmọ kọjá àtọmọ ọdún méjì. Ó sì máa lè wú ọmọ mi ìpékè ìkọjá ọdún mẹ́wàá kí làákàyè rẹ̀ tayọ ọtọmọ 60 years. Bọ́lọ́run ṣe ni ètò Ọlọ́run ọba mi Allah ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé nífẹ̀ẹ́ olóyè Sunday Àdìsá ọmọ adé ẹ mọ́, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ lè nífẹ̀ẹ́ rẹ̀ tó àwa, tó èmi. Torí ọ̀pọ̀ yín rí olóyè Sunday Igboho lórèfé ni. Ẹ mọ̀ wọ́n during Yorùbá Nation agitation only. Bàbá yìí ti wà nínú ayé tipẹ́. Wọ́n sì ti ń ṣe dáadáa nínú ayé tó ti ń bọ̀. I can give you proof. Tí ń fi fọ́tò hàn yín ní ìsìn.
láyé ìgbà tó jẹ́ pé ẹ má jẹ́ ń sọ̀rọ̀ so láti wá fẹ́ bí nǹkan yẹn ó le díẹ̀. Olóyè Sunday Igboho mo rọ̀ yín, mo bẹ̀ yín, mo tù yín, àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀, gẹ́gẹ́ bí olórí tẹ́ ẹ jẹ́, ẹ fọwọ́ wọ́nú o. Ẹ máa gbójú lórí ọ̀pọ̀ nǹkan. Ẹ máa wò pé àbíni nílé kan náà, àdàgbà ń bì kan náà, a lè lọ́pọlọ bákan náà. Ẹni tí ẹ bá sọ̀rọ̀ ẹ̀ láì dá ẹ gbìyànjú ẹ pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ṣé lóòótọ́ nìkan báyìí rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ìfẹ́ tí gbogbo ìran Yorùbá sí nísìnyí kò ní dàrú o. Bí ayé ṣe ń fẹ́ràn yín lágbára lọ́wọ́ náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run wà ní fẹ́nu àbùkù pé ti yín o. Kò sí ẹni náà tí ò ní rí wí. Kò sì sí ẹni náà tí ò ní rí sọ. I took my own personal decision láti ṣàtìlẹ́yìn f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí mi sì regret ẹ̀ tí mo sì nígbàgbọ́ kó máa da. Ìyẹn ò wá ní kí n gbégbèsè tí ò yẹ. Ìyẹn ò ní kí n pẹrú lọ́mọ, ìyẹn ò ní kí n pọmọ lẹ́rú. Gbogbo ẹ̀yin aríjẹ́ǹdì mọ̀dàrú ẹ lọ rèé sagbéjẹ́ mọ́wọ́. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ó ti mọ̀ yín mọ́lóyè Sunday Igboho ó tó ọdún mélòó kan. Bí kankan bá ṣẹlẹ̀ pẹ̀lú olóyè, ẹ pè olóyè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kẹ́ ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ náà tí ó yanjú. Ẹ má fààyè fún alàgàtà. Ìtí ò yí ọ̀pọ̀ èèyàn ni pé mo rí ẹni tó súnmọ́ lóyè gan tí ń pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀, kí ní ká àwa bọ́ta sọ̀rọ̀. Tí n bá sọ̀rọ̀ tí mo bà olóyè ló kọjá tí mo sọ tí ò ṣẹlẹ̀ jọ nítorí Ọlọ́run, what did you stand to gain? Ẹ máa yìn mí níta ẹ̀dẹ̀ fẹ́ nìyẹn. Kòkòrò kò fẹ́ràn obì, obì náà fẹ́ràn kòkòrò. Àwọn tó ti kú nú ogun, tó ti nú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Ká ló lóyè Sunday Igboho òòṣà Àdìsá ọmọ aládìkún, ká ló ti gbẹ́mìí mì ní July 1st olórí ibú ọ̀pọ̀ yín húhúhú náà lẹ́ṣẹ̀ ó ti tán. Kí ló wá dé? Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín ní o, mo fọlọ́run bẹ̀ yín ní o. Ẹ jẹ́ á ní sùúrù pẹ̀lú ara wa. Àmọ́ síbẹ̀síbẹ̀ bọ̀dá mi Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ mi lọ jẹ́, mẹ́ńtọ̀ mi lọ jẹ́. Ẹ ṣe dáadáa. Níjọ́ tẹ́ ẹ tọrọ ìdáríjì lọ́wọ́ olóyè Sunday Igboho pé ká má bínú, inú mi dùn. Àwọn èèyàn náà pè mí kó Omiyale ṣe bẹ́ẹ̀, mo ní wọn ọ̀sẹ̀ bàbá mi lólóyè Sunday Igboho. Mi ò ṣẹ̀ wọ́n. Àmọ́ bí bàbá bá ṣe ọmọ náà ni ó ní bàbá ọmọ bínú. Bí bàbá bá ṣe ọmọ náà, bọ́mọ bá ṣe bàbá náà, ọmọ náà ni ó ní kí bàbá ọmọ bínú. Ìṣe olóyè Sunday Igboho ẹ̀wọ̀n àti ṣẹ̀mí. Kí wá lẹ ní kí n ṣe? Torí pé n tẹ́ ẹ fẹ́ kí n sọ tí mi ò sọ ní ń dùn ọ̀pọ̀ yín. Ẹ̀yin ọ̀dàlẹ̀ ní kinní kan ní ọkọ̀ ní ọ̀pá yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́, olóyè Sunday Igboho má fọ̀tá ṣọ̀rẹ́, má fọ̀rẹ́ ṣọ̀tá. Nígbà táwọn kan máa gbégbèsè kan lókè Ògùn, olóyè Sunday Igboho ló rán wọn kíní kan ẹ̀ lọ tírẹ́tì ẹni ẹlẹ́ni pẹ̀lú kú. Ọ̀rọ̀ ń dórí rédíò, ọ̀pọ̀ yín mélòó ló dìde. Mo dúpẹ́ lọ́wọ́ Àkànbí Mr. Wisdom. Kété tí mo pè é ó gbégbèsè ìta afẹ́ nìyẹn kó kọ olóyè Sunday Igboho ọmọ bàjẹ́. Ẹ̀yin kankan jẹ́kẹ̀ lásán. Agbọ́tẹnu ekuru fẹ́ yẹ. I'm not in for that.
mo gbà kẹ́ ẹ bú mi ẹ gbé mi ṣépè ju kí n kọlu lóyè Sunday Igboho lọ. bí ọba yé yín tó bá fẹsẹ̀ tẹ ilé rẹ̀ lónìí mọ́ wà nú ọtí ọ̀kọ̀ọ̀kan débẹ̀ táàtù jọjà fọ́tò tẹ́ẹ̀rí tí bàbíjẹ́ ọba yín. torí òṣèmí náà olóyè Sunday Igboho òṣèmí ẹni lẹ́ máa ń tó ṣe yín. ọ̀dà ìgbà tẹ́ ẹ mú mi tẹ́ ẹ pè mí lóríṣiríṣi ó kọ tẹ́ ẹ wò wá lórí YouTube ẹ rìpọ́ọ̀tì wá wọ́n blọ́ọ̀kì mi kíní kan ẹjọ́ sáà ti wá kú ni. ẹni Ọlọ́run bá bẹ lẹ́yìn fún yọ́ máa sí Ọlọ́run ó sì máa bá a ṣe. kò sẹ́ni tó mọ́ tán a sì lè rìn kórí ọmọ mi kò ṣeé ṣe. àmọ́ ẹ̀jẹ̀ a máa kíyèsára ẹ gbọ́ ẹ̀jẹ̀ a máa kíyèsára ẹ̀jẹ̀ a máa mọ tá a sọ bíbélì ní wádìí ohun gbogbo dájú kò sì di èyí tí ń ṣe òótọ́ ọ̀rọ̀ mú. On the issue of voice note, I don't have any voice note. I don't have anything against Oloye Sunday Igboho. inú gbogbo ọmọ tó lóye Sunday bí pátápátá ọmọ tí mo fẹ́ràn jù láyé mi ni Ronaldo. lẹ́yìn náà làṣàbí. because when they come around I play with them, I see them as my younger ones. ẹjọ́ torí Ọlọ́run kí ló fẹ́ bí mi nínú kí mo fẹ́ ló ń ṣe mí kí ló ṣẹlẹ̀ sẹ́dà tí ò tí ì ṣẹlẹ̀ rí. gbogbo àwọn tó ti jó lórí nílẹ̀ Yorùbá wọ́n face a lot of things. Ọlọ́run ló ká ọmọ Adéyẹmọ yọ tí n tó ṣe tí ò bá lọ ká ló bá lọ kí ilẹ̀ ẹ̀ mọ ewé ẹ̀yìn wèrè. Àdògán-dà, àfáàfàtà ìdà, kòkòrò dà, àríbọyọ̀ dà, princess dà, àwọn èyí ti bọ̀. wọ́n ti ṣe kíni? wọ́n ti bá Yorùbá nation struggle wọ́n ti bá lọ kọ́lọ́hún fọ̀run kẹ́ wọn. kí ló dé kó lóye Sunday Igboho lẹ̀ kí bàbá yìí ó ní balẹ̀ ọkàn kó fi ẹ̀dọ̀ lórí òróǹro kó máa jẹun kó máa mu kó máa dán láwọ̀ olórí ibú ara yín ọ̀pọ̀ yín ẹ̀ ń báyàwó yín ṣe ṣùkúṣùkú lásìkò tó wù yín. ìyẹn ní Nàìjíríà ń bí ni o ẹ̀ ń wọlé bó ṣe wù yín. kí ló wá dé? ẹ jọ̀ọ́ àkíyèsí là ń pera wa sí, kì í ṣe tìjà kì í ṣe tèébú. mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ìkànnì yìí kò sẹ́ni àjọ jẹ́gbẹ́ jù mí lọ lọ́jọ́ orí, àmọ́ ẹ máa fi làákà ìbá wa lọ. ẹ máa gbọ́ tí mò ń sọ ni, ẹ má wo tìwà mi, ọ̀rọ̀ tí mo sọ jáde yẹn ni kẹ́ ẹ gbọ́. I will never support bad habits. Àkàndá ọ̀rọ̀ Awikonko bọ̀dá ẹgbẹ́ ọyẹ́ ní Olóyè Sunday Igboho ẹ pè wọ́n kẹ́ẹ̀dẹ̀ mọ̀ bí gbogbo ọ̀rọ̀ yìí yóò ṣe jẹ́rú fún ìgbàgbé. àwa ò ní sọ jù báyìí lọ o, àmọ́ lórí ipá fẹ́ pani Olóyè Sunday Igboho ránṣẹ́ kú sẹ́mi o. ọlọ́pàá ti ń lé mi kì í gbà náà lọ́hùn wọn lẹ́yìn ọmọ Yorùbá kan náà lẹ́ ń bẹ́ ń díẹ̀. àwọn àdúgbò aláàjì rájí kàṣẹ́ máa ṣe kólówó ẹ̀mìà gbogbo tó tara rẹ̀ jáde òní jẹ́wọ̀n ìbànújẹ́ fún ọ. wọ́n sá eré láti Òṣogbo dé Ìbàdàn láì wọṣọ ní ọjọ́ ìtùnú àwẹ̀, àmọ́ mo ti fi gbogbo ìjà fọ́lọ́njà pé gbogbo ẹnikẹ́ni gbogbo èèyàn kéèyàn tó pète pèrò láti fi ìyà tí èé ṣe tèmi jẹ mí Ọlọ́run ò bẹ́ni bá pọ́gọ́rùn ọdún láyé má ṣaláì fìyàwó rẹ̀ jẹ àyàfi tí n bá ronú aburú sẹ́nì kankan lóko. eré tí mo sáńjọ́ náà ń wọ̀n sáré láyé mi wọ́n jálu gálọ́pù jálu gelede tí n bá rí mọ́tò tí ń bọ̀ lẹ́yìn mi
tí bá rí mọ́tò tí ń bọ̀ lẹ́yìn mi màá rò pé bóyá àwọn ọlọ́pàá ni. Ọlọ́run o mo fi ọlá tọ́ọ̀zẹ̀ òní bí ọ gbogbo ẹni bá ro aburú sí mi láyé má yìí ó jẹ́ èèyàn yóò pàdánù ọmọ tó bí. Èèyàn kan ló fi láwùbáwá kọrúkọ ara rẹ̀. Ọlọ́run o gbogbo nǹkan yòówù tẹ́ni wọn bá jẹ́ nínú ayé yóò jẹ́ ni àánú yóò jẹ́ ni òfò yóò jẹ́ ni àdánù má yìí ó rí nǹkan re. Gbogbo ọmọ tó bí ni kó yóò fọwọ́ ara rẹ̀ gbèsè ìfi láwùbáwá ló fi kọrúkọ ara rẹ̀ ẹrú ni yóò máa jẹ́rú lọ àtàyà malikiyama. Ìmọ̀ olómọ̀ mi èmi ò mọ̀ láwùbáwá lè kọrúkọ ara rẹ̀ ń ọmọ kéwú ìbílẹ̀ bàbá wa ni mo mọ̀ àmọ́ Ọlọ́run o tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ lọ́lọ́run. Pé lóòótọ́ ìwọ lọ́lọ́run mọ́ṣálá ìjọ ti wà. Inú abímọkú kì í dùn inú rẹ ò ní dùn òfò ló ṣe gbẹ̀yìn ayé ẹ̀. Gbogbo ẹni bá bínú olóyè Sunday Igboho ó kù ọkọ lọ́hùn mi ò ní ìròyìn kan sí olóyè Sunday Igboho ọwọ́ mi rèé o mi ò ní voice note mi ní kankan. Subhana rabbika rabbil izzati àmọ́ ṣé ẹja tá a jẹ l'Àbújá ní dùn ọ ni àbọ̀ ọ̀fẹ́ sanku ayé ni ẹja ń dùn olórí burúkú wọ́n bá fi ẹja jẹ́ ìwò náà I think I still have some cash here ó lè pè fẹ́jà náà á ní wọ́n bẹ́ẹ̀ pa á ní wọ́n pẹja fún ẹ pé ẹkàn sá máa tẹnu ẹja l'Àbújá wọn jẹja l'Àbújá sẹjà ń dùn mí ni sẹjà ń dùn ọ ni ẹja bá ń dùn ọ jẹ bọdá àbí ọkàn náà rọ Awikonko ẹjọ call Oloye Sunday Igboho on phone let him understand your stance pé kì í ṣe pé nǹkan jẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀tá Oloye Sunday Igboho tó gbé ọ̀rọ̀ deportation wá ilẹ̀ yìí fẹ́ treat lọ padà di nǹkan míì mọ́ yín lọ́wọ́. Okay, his name is Abdulgafar Karim olórí burúkú ní tiẹ̀ ń jó kọrin ẹ tó bá mi túmọ̀ orúkọ rẹ̀ yìí gbogbo tẹ̀ wá lé ayé yín Ọlọ́run ó ṣe fún yín gbogbo tí ń dùn yín nú pátápátá Ọlọ́run ọba mi Allah kò ní ṣe ń bànújẹ́ fún yín. Gàfárù olórí burúkú kí n tèmi àti ẹ ó sunkún gbẹ̀yìn ayé ẹ̀ ni wọ́n bá bí gba ọmọ ìkan ò ní dúró sí ọ rédèrèdè báyìí ni ọ gbẹ̀yìn ayé ẹ̀. Ọlọ́wọ́lá títóbi ànẹ́ Muhammad ọlọ́wọ́lá bíbí ànẹ́ Muhammad yóò wọlá kíkú ànẹ́ Muhammad yóò wọlá gbogbo kúnfàyà kan méjèèjì tí bẹ́ẹ̀ náà Al-Qur'an kò ní jí oríire mú. Ẹ̀yin tẹ́ ń wò mí kọ́ o Gàfárù ni o. Gàfárù mò ń bá wí o kì í ṣẹ̀yìn o kì í ṣẹ̀yìn o ẹ jọ̀ọ́ Gàfárù ni mò ń bá wí. Ọwọ́ mi rèé funfun ní o I have nothing against Oloye Sunday Igboho nothing. Ẹni pé láti jọ́ ẹ ti ń bú mi tí mo bọ́ tarí láti wá bó Oloye Sunday Igboho mi ò lè bú náà àkàbà tó o bá fi gòkè èèyàn ò kì í yẹ. Oloye Sunday Igboho continue to rest in Jamlin I love you and I will continue to love you. Táìpé yẹn ní bí inú bọ́dà ń fa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó sọpọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wholeheartedly. Èmi ló yé ìdí tí mi sọpọ́ọ̀tì ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalin alhamdulillahi rabbil alamin. Yes, you will still suffer. Ó kulẹ̀ jìyà kú náà ní Gàfárù olórí burúkú ẹni ìyà. Ìwọ ṣe kọrúkọ rẹ ní kinní ó ṣe jẹ́ pé lágbàwá lòbí kó tẹ̀ bá tẹ̀ tọ́ bá mi tú pé Gàfárù ìlọkọ olórí burúkú Gàfárù ẹrú Gàfárù. Istighfir rabbakum ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ istighfar ní Gàfárù bọ́ Gàfárù tiẹ̀
ọ pàpà ayé ni ó sì òfò ni ọ sì orí ayé ni olórí ìwé tó gà máa dúró lẹ́sẹ̀ mi ó gbé ọtí pè ẹsẹ̀ méjèèjì rèé ẹ̀gá bàárù jẹ́ fi ọ́lẹ̀ o máa bá gbèsè ayé olóyè Sunday Igboho gbogbo ń tara yín jáde ìdùnnú ni wọ́n á jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ nífẹ̀ẹ́ mi gbogbo tó tara yín jáde ohun ìdùnnú ńlá jẹ́ ìyá mi Títí Láyọ̀ owó ẹ̀yẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tí gbogbo ìgbà Sami Japan òṣùbà rẹ̀ rèé o ó ti pẹ́ tá a ti sọ̀rọ̀ but I will continue to love you because I know your impact. Good night. God bless you.